oore gbàǹkọ́gbì ọlọ́run ṣe é fún mi oore gbàǹkọ́gbì ọba tó dá mi ṣe é fún mi o oore tó máa ṣẹ̀rù bọ̀tà tí ó fi lulẹ̀ gbogbo. àmì àtẹ̀mí náà gbogbo ẹni tó ń fẹ́rù ẹ̀kọ́ náà wá o. ó lẹ́ ń gbọ́ yẹn oore gbàǹkọ́gbì ìràkọ́lé ẹ̀. rẹ́kọ̀dù tuntun nẹ́nẹ́ from the one and only the innovator one. Aji Kabiru Alayande rẹ̀ Asalatu. ẹ̀yin náà gbé wọ ẹ̀yẹ wọ. oore gbàǹkọ́gbì ni ó tún yá. mo tètè fàròyé gbé bùkátà mi dé o. jai iná ò bá tán lásọ ẹ̀jẹ̀ ò lè tán nínú èékánná. iná ò bá tán lásọ ẹ̀jẹ̀ ò lè tán nínú èékánná. ẹ̀rù tí mo gbé wúwo ọba tó ní ní dákunjọ bá mi gbé. oore gbàǹkọ́gbì lódìndín lójú páálí irú oore wo lẹ́yìn fẹ́ o. ọlọ́run ṣe mí lódìndín oore káwọn ọ̀tá má ṣe kó wá tán mi. oore bí owó ńláńlá ilé ńláńlá mọ́tò bọ̀ọ̀gìnì mọ́tò bọ̀ọ̀gìnì mẹ́ta lálọ́ tún lọ mẹ́ta lálọ́ tún lọ láwọn oore ìkàyà láwọn oore ìkàyà láwọn oore wáyà mi. oore gbàǹkọ́gbì ní latest release ẹ̀rí Asalatu. ọdún cd àti vcd ẹ̀ ló ti jáde báyìí o. marketed and distributed by Golden Pot Music Igwe the giant marketer shop 4 Golden Pot Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos telephone 003-310-6999 tàbí 0909-332-0570. oore gbàǹkọ́gbì latest record ẹ̀rí Asalatu lórí ọdún cd àti vcd. bẹ́ẹ̀ confam ni ẹ máa gbàgbọ́ kọjá bẹ́ẹ̀. Ọlọ́run tí kò ní kú Allahu Latifu Ọlọ́run tó ń ṣàánú ọba tó dá mi jẹ́ ń rọ́jú rere lọ́dọ̀ àwọn ènìyàn rere. bẹ́ẹ̀dá bá ń ṣàdúrà èyí tó dání kan lóhùn fàṣẹ sí gbígbàdúrà mi máa rè kó kọ́ tí kún ṣàdúrà mi ó fi hàn kò ṣe mí lóore. yẹ́sọ̀ ọlọ́run ṣe mí náà lóore òótọ́ ni kò sí rọ́ńbẹ́. ìgbàdúrà làkọ́lé eléyìí o. Alhaja Mistura Adero mú aṣàfàtẹ́mi ní success yìí tó rẹ̀ o. lákọ̀tún gbangba bí ọjọ́ yọ. pẹ̀lú latest record yìí tó pe àkọlé ẹ̀ ní gbígbàdúrà. Mistura mo gbórin dóde láti fi gbígbàdúrà hàn sáráyé. kò dìgbà tá a bá júwe káyé tó lè mẹ́yẹ tó ṣú wa. ọ̀rọ̀ ìmọ̀ràn tó ń jáde lẹ́nu wa káyé máa fi mọ̀ pa wá ní. èrò nípọ̀lọ́ ọjà títì ká má máa fi láàrin wọn. lójó bá ń rọ̀ ara mi gbogbo ẹ̀yà sì dákẹ́. ó tà ń pè ní gbígbàdúrà gan Mistura forí ṣàlàyé ẹ̀. kí là ń pè ní gbígbàdúrà odidi ọ̀rọ̀ tó dáa dúró ni. ọ̀pọ̀ ẹ̀dá ló ń ṣàdúrà tó ń rawọ́ rasẹ̀ sọ́lọ́run. látijọ́ tó ti ń ṣàdúrà ọlọ́run ò ká sí nǹkan. bẹ́ẹ̀ni ọmọ yẹn ṣàwọ̀ lọ gbígbàdúrà lélẹ́yìí ẹ̀ tún bá. tó tán bí ó tán látijọ́ tó ti ń kírun tó ti ń ṣàṣàlátù kí ló mú bọ̀ níbẹ̀ o ayé ò ní sọ̀rọ̀ ẹ̀ sí mi. ẹ ò tí ì gbọ́ kankan ẹ tún gbà. ìgbẹ́ olómi ni ó máa yà o. ẹni ní má ṣàyè mi. jẹ̀díjẹ̀dí ló máa pa. ọ̀pá ẹ̀yìn ló máa pa o. ìkan tún lélẹ́ ìgbé òkè. tí bá wọ́n tún wò sí o níwájú mi pẹ̀lẹ́yìn mi kí ni kí n máa rí nínú ilé mi lẹ́nu iṣẹ́ mi kódà níbi ọjà mi gbogbo ńlá ká mi mọ́ owó tó ń dẹrù kò ṣe o. gbígbàdúrà làkọ́lé ẹ̀. rẹ́kọ̀dù tuntun ni ó stand out yàtọ̀. àti gbé ojú sídìí àti vcd ẹ̀ jáde. marketed and distributed by Golden Pot Music Igwe the giant marketer shop 4 Golden Pot Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos telephone 003-310-6999 tàbí 0909-332-0570. gbígbàdúrà latest release Alhaja Mistura Adero mú aṣàfàtẹ́mi ní success. ẹ tètè lọ ra tiyín kẹ́gbọ́ kẹ́wọ́ wìtìwìtì ló ń ta. grab your copy now. lẹ́nu ayọ̀ nílé mi lójoojúmọ́ orin ọpẹ́ lẹ́nu mi nígbà gbogbo ààbò rẹ lórí mi lèmi ń béèrè wa máa ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ọba. La tushiriki billahi. Ànábì Lukman ni wọ́n máa mi ò gbọ́dọ̀ ro nǹkan kan mí mọ́ lọ́hùn.
oníwàásí àgbáyé ṣe ìkìmúìdí nàjẹ̀ní balo ọ̀dàmọ́láwọ̀ yàtà o. eléyìí tó jà bí ìjìwọ̀lú lágbára. ìkìlọ̀ wọn ni làkọ́lé. lọ́jọ́ ti sẹ́yìn kàfá yàtà délékè jẹ́jẹ́ ni wọ́n ju èkó ń ṣayẹyẹ. jẹ́jẹ́ ni wà dé. gbogbo olókòlókò tọkùlù jákèjàkèlú péjúpésè síbẹ̀. wàásí bàbá Muyideen nàjẹ̀ní balo wà ń bọ́lá kọ́lákọ́. wọ́n ń gbọ́rọ̀ tí oníwàásí àgbáyé jù sí kọ́rídọ̀ pọ́wà. ẹ wo àwọn tí wọn kó wo Nàìjíríà jẹ ní. sẹ́gbà wọn ń pinwó amúnésàn sáwà ń bẹ́ẹ̀ mẹ́. àkókò sí mẹ́ àṣìgbọ́ngbà náà àwa gbọ́ nìsín àbá gbọ́. so àṣírí tú àbí òtú anábìrì kúmọ̀ ní wọ́n ọmọ mi pàṣẹ pamọ́ kankan ò sí. nǹkan tún lélẹ̀ yìí o ẹ gbà. wọ́n sọ pé kò sẹ́nìkan àfi wọ́. wàlá tún sọ fìrẹ adaka linnaasi. àwọn tí ń bẹ ń jẹta tí ń bẹ lánàá wọn ò tí ì kú ò láyé lónìí náà nìkan kò gbúrò wọn mọ́. Allahu akbar. ẹ̀kọ́ mẹ́sàn-án tọ̀tọ̀ ni oníṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam fi kọ́ mẹ́. ìkọ́tù rẹ̀ o ẹ gbà. èyí ti mọ̀nà ní ìsìn ju pé kọ́ di ọjọ́ ọ̀la kí wàhálà kan fẹ́ dé kó a sọ pé lè babaláwo kan ló mọ́ lọ. kódà bọ́ bá délé àfa àti ń tẹ yẹ̀pẹ̀ yóò lè sọ pé ọmọ pé ọ̀dọ̀ onírọ́bà yìí ni ẹ mú mi wá. tọ́rẹ́ yìí ti ń tẹ yẹ̀pẹ̀ ń gbọ́ ọba tẹ lọ́tọ́ bá là gàràgà ni ọwọ́ ayé lẹ wá o bàbá. na kí àárẹ̀. ọwọ́ ayé yóò tún máa fi ẹ̀yin náà ẹ wò. ló ṣáájú kọ́bílà ara jí. yóò tún máa nàgà wó báyìí. òmùgọ̀ èèyàn yóò tún máa nàgà wó báyìí. kí ni bàbá tó ní owó nù yẹ̀pẹ̀ kí ló rí ń bẹ̀ kí ni ìwọ fúnra rẹ tó ní owó kí ló fẹ́ rí. ẹ wo ẹ̀kọ́ mẹ́sẹ̀sẹ̀ lẹ máa gbọ́ látòkè délẹ̀ nínú ọdún sídà ní bísídì ìta pé àkọlé ẹ̀ ní ìkìlọ̀. wọ́n ní sẹ́yìn kàfáyà tá délékè ojú ẹ̀kọ́ jẹ́jẹ́ ni wa. ajiwasi Káyọ̀dé asidik baba waka. ajabili asis abdulsalam abiodun sauti arẹwà. ajaru kayatiga wato ye fẹsọ amira suara. mujidat damilola sibunala. sọfiyat kọmọrudini yankawla. mistura dero mutemini success. gbogbo wọn ló pàtó ẹgbẹ́ tẹ́ nínú ọdún sídà ní bísídì yìí ìkìlọ̀. wọ́n ní ó ti jáde báyìí o. marketed and distributed by Golden Pot Music. igwe the giant marketer. shop for Golden Pot Plaza. Alaba International Market ọjọ́ Alaba Lagos. telephone 003-310-6999 tàbí 0909-332-0570. ọjọ́ sídìí àti bcd wá sí ìta pé àkọlé ẹ̀ ní ìkìlọ̀. wọ́n ní ó tún gbóná rìtìrìtì omi gbòòrò títì. ṣèyí kí wọ́n ìdí ẹ̀ nàjà ní bá lọ ní. ẹ tètè lọ́ra ti yín àti gbé jáde báyìí o. wọ́n lókun lọ́mọ tiwọn ọmọ kókó ní ọgbọ́n lọ́mọ tiwọn ọmọ ẹrù ẹni bàbá bí ìkàn tó yàn ọ̀rọ̀ parí. Rabbul alamin ọba tó ní mi mo fọlá Muhammad bolúwa mi má bùn mi lọ́mọ tí ó bá dúpọ̀ jẹ́ o. má bùn mi lọ́mọ tí ó bá dúpọ̀ jẹ́ o. Olúwa má bùn mi lọ́mọ tí ó gbẹ̀mí mi. má bùn mi lọ́mọ tí ó yàdá yọ̀ bẹ́ẹ̀. má bùn mi lọ́mọ tí ó yàdá yọ̀ bẹ́ẹ̀. ọwọ́ àdúrà mi tí mo tẹ́ má jẹ́ ká padà ló fi fo wọlá náà bí Muhammadu wọlá abidili kọ́ọ̀dìrì. gáúsù olórí Ìsìlámù tó dé. the golden son of Islam. Haji Ibrahim Labaika. wàmáì. tani mi na kọ́lé eléyìí o. ó tún gbọ́ náírà yọ yàtọ̀ stand out. wàmáì. tani mi. ó tún yá Haji Ibrahim Labaika. ìwọ ọmọ ẹ̀dá kóró wípé ọlọ́run ọba kò sóre fún ẹ mọ̀ràn tí pé àlàáfíà rẹ jíjẹ múmu rẹ kò fi ní ẹ lára kó dẹni tí orí jẹ wọn tún dúpẹ́ tó bá fẹ́ mọ̀ pẹ́ dùn máa rántí pé àwọn tó jùlọ wọn kọ̀ rẹpẹtẹ ẹni tí orí jẹ ẹni tí orí mu ẹni tó fọ́jú. wàmáì. tani mi. ẹ tún gbọ́kàn sí ẹgbẹ́. ẹ jẹ́ ká sí lọ́hùn bíi ti tàtijọ́ kádùrà wa lè gbà bíi ti tàtijọ́. ẹ wo eléyìí lóyin lánàá ròdò rẹ dẹ. ó kọjá bẹ́ẹ̀. wàmáì. tani mi. báwo lọ́wọ́ lágùn wọ́tà yìí lábí láyà lè yọlẹ̀ azim. Haji Ibrahim Labaika. ó gbé eléyìí jáde ó ga. wàmáì. tani mi ni. ojú sídi àti bí sídi ẹ̀. ó ti ń ta wìtìwìtì káàkiri báyìí o. marketed and distributed by Golden Pot Music. igwe the giant marketer. shop for Golden Pot Plaza. Alaba International Market ọjọ́ Alaba Lagos. telephone 003-310-6999 tàbí 0909-332-0570. lakọ́dé lè jẹ́ Haji Ibrahim Labaika gbé jáde. tó gbé àkọlé ẹni wàmáì. tani mi.
wàláì ìjúwọ́jú sẹ̀sílẹ̀ fún ọlọ́run ọba ni ẹni tó bára ilé tó ń gbọ́ ọdún sí díẹ̀ tó ń wo fi sí díẹ̀ tẹ̀yìn náà bá ń kọ́ gbígbàdúrà tó lágbára ni ẹgbà bẹ́ẹ̀ ẹ tètè lọ́ra ti yín o. làbáyíká ẹ jẹ́ ká sí lọ́hùn títí tàtijọ́ kádúrà wa lè gbà títí tàtijọ́ o. ẹ jẹ́ ká sí lọ́hùn títí tàtijọ́ kádúrà wa lè gbà títí tàtijọ́. àwọn ayé tàtijọ́ olùsílọ́hùn ni wọ́n páyà wọn lọ́hùn ìmọ̀ tí wọ́n ní ìtọ́lọ́hùn bá ní kán máa ṣe wọn ò mọ ní délẹ̀ èyí tó bá ní kán máa ṣe òun ni wọ́n máa ṣe gbàdúrà wọn fi gbà àwọn tàtijọ́ o. ẹ jẹ́ kó sí lọ́hùn títí tàtijọ́ gbàdúrà wọn lè gbà títí tàtijọ́. àwọn àfáà tàtijọ́. máa ṣọ̀rọ̀ mi bí ọkọ̀ tóró kò tí kò rèrè jẹ́ ọjà tí mo gbé kalẹ̀ yìí o àkàjèrè ni kò jẹ́. àmì ní eléwédú la kọ́lé eléyìí o. ìrírí la gbà lóòótọ́ mo gbà. àmì ẹ̀rọ tàmí náà tajà ó bí rẹ̀. kàmí ní eléwédú tó di oníwàásù fún ọmọ ẹ̀. ojúrí tó ọmọ ìdùnnú azana yìí ní tẹ̀mí tọ́pẹ́. golden son of this man ó yá. ọmọ ìdùnnú mọ̀ ń bẹ̀ ọlọ́lọ́ má fi mí pọ́ bí mi lẹ́kún jẹ́ kí wọ́n jẹun ọmọ torí dààmú iṣẹ́ ń pọ̀ jù o torí dààmú iṣẹ́ ń pọ̀ jù dákúndò bí mi nínú. àmì ní eléwédú ń tiraka ọmọ ẹ̀ náà ń tiraka kí ló dé kọ́lọ́ ń sànú mẹ́kúnnù. azana ọmọ ìdùnnú ọmọ tèmi àmì náà dákun káwọ́ kúrò lẹ́ràn bẹ́kún pẹ́ dálẹ̀ ṣòun gbọ́ ayọ̀ ń bọ́ bòdọ́lá pàtí ìyáhùn tòwédú tẹ̀fọ́ pẹ̀lú ìlà kádàrá ọlọ́run ni mo fẹ́ kó lọ nírètí o mo fẹ́ kó lọ nírètí o pàdùn lọ́rọ̀ má dá sí. àdùn àìsàn ìfúnmọ́mí ni òbí rẹ̀ bisimilá. àjàmọ́ náà ń jamuwa. Bàjàmá náà ń jámúà. kẹ́kọ̀ọ́dé òkú gbá mi jẹ. Bàjàmá náà ń jámúà. èrò lọ́tún èrò lósì. Bàjàmá náà ń jámúà. àti mọ̀nà ẹ̀dá ló ṣòro. alájà kìfàyà síngà ẹni ayé fẹ́. ọ̀rẹ́ tímọ́tímọ́ àmì náà eléwédú. ẹ káàbọ̀ sórí ètò yìí o. bẹ́ẹ̀ni abádákẹ́ tara ẹ̀ abádákẹ́ àìdúró níjó màjá dúró ọ̀rẹ́ wa. láwọn lọ́wọ́ láàkú wọ́tá ilá mi láyà ní yorùbá azim. ló tẹnu òbí rere àmì náà eléwédú jáde ẹgbà. ọ̀rẹ́ o ṣeun púpọ̀ gan-an fún ìmọ̀ràn tó fún mi tó bá dàbí àbùkù má ṣe bínú ọ̀rẹ́ wa mi ò lẹ́gbẹ́ kankan tí ń wọ̀ tójú àṣà látú mi lọ ẹ̀yin ẹ máa ṣẹgbẹ́ ẹ̀yin ẹ fi mí lọ́rùn sílẹ̀ kí n máa kírun tèmi lọ kó pẹ́ ọlọ́run wá dé. Allahu Akbar. kàmí náà eléwédú tó padà di àmì náà lásán. nǹkan kì í síbẹ̀. tó padà wẹgbẹ́ àbí ó padà wẹgbẹ́. sọ́spẹ̀sì yẹn nìyẹn ó lágbára. ẹni ọlọ́run àròlé ànábì. ṣé wọ nínú rẹ̀. Alhaji Komarudin Ọdúnlami ayélujá dá sí ọ̀rọ̀ yẹn dẹ́ wọ̀. wàláì báyẹ̀ ṣe rí nìyẹn inú ayé jìn gan ni àní pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ́ rẹ̀ pẹ̀lẹ́ dọ̀wọ́ rẹ̀ pẹ̀lẹ́ dọ̀wọ́ rẹ̀ fọ̀rọ̀ sí kùn bí àgbà ohun tá ó ṣe é kó àlòkù ohun tá ó ṣe ó kó ṣàmà ṣe kẹ́gbẹ́kẹ́gbẹ́. ẹ wo ẹ má jẹ ń bẹ ọdún sídi àti bí sídi àmì náà eléwédú ni ẹ rà kẹ́ wò kẹ́ gbà. a ti gbé jáde báyìí. marketed and distributed by Golden Pot Music Igwe the giant marketer shop 4 Golden Pot Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos telephone 003-310-6999 tàbí 0909-332-0570. ọdún sídi àti bí sídi oní Islam tàbí àkọlé ẹ̀ ní àmì náà eléwédú. ó kọ́ni lẹ́kọ̀ọ́ ó kọ́ni lọ́gbọ́n. ó ti jáde tètè lọ́ra tiyín lẹ́sẹ̀kẹsẹ̀. Allahu Akbar, Allahu Akbar. Allahu Akbar, Allahu Akbar. Fi ayati Allahu Akbar. Allahu Akbar, Allahu Akbar. Allahu Akbar kabira. Jalla jalalu. Ọlọ́run alágbára tí ò ní ráìvà. eléyìí tún kọjá àfẹnuròyìn ẹjọ́. alágbára la kọ́lé ẹ̀. ajáde sí Abdulsalam Abiodun Sauty Arẹwà lẹ́ ń gbọ́ yìí o. ó yá Alhaja Kifayata Adeleke jẹ́jẹ́ ni wà tí gbogbo èèyàn mọ̀ sí ojú ẹ̀kọ́. bẹ́ẹ̀ sókè. Jẹ́jẹ́ nínú ayé mi, Allahu Akbar. Allahu Akbar, Allahu Akbar. Sauty Arẹwà ẹ jẹ́ àjọyọ̀ ń bọ̀ ànábì.
Nabi sallallahu alayhi wa sallam. Aṣáájú ayé abiyamọ abiyamọ abọjá gbọrọgbọrọ oníṣẹ́ ńlá. ẹ tún gbọ́ ẹ̀yìn ànábì lẹ́nu jẹ́jẹ́ ni wà. Muhammadu anabiya wasilila anabiya bíbula anabiya nubiyula anabiya gbọrọgbọla anabiya gbẹrùmọla anabiya sọmúlọla. bí jẹ́jẹ́ ni wà bá ń forí ṣe béèrè orí lọ́wọ́ ọlọ́run èmi náà ń fẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ sókè. ọlọ́wọ́ mi lọ́wọ́ olùpèsè fún ni wá pèsè fún mi olùfúnni lọ́wọ́ wá fún mi lọ́wọ́ olùdánilọ́lá wá dá mi lọ́lá olùpìrè fún ni wá pìrè kan mi. ẹ wo ó kì í síbẹ̀ alágbára la kọ́lé ẹ̀ ó lágbára ọ̀tá wa kájẹ gan lọ́dún ètò bá gbọ́ orin yìí ọdún sídìí àti bí sídìí orin Islam tá a gbé akọ́lé ẹ̀ ní alágbára bí jù ló ya fídíò yìí ló tún di rẹ̀ tiẹ̀ ó lágbára ó kọjá bẹ́ẹ̀ ó ti jáde marketed and distributed by Golden Pot Music Igwe the giant marketer shop for Golden Pot Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos telephone 003-310-6999 tàbí 0909-332-0570 orin Islam tá a gbé akọ́lé ẹ̀ ní alágbára alájà Kifaya ta Délékè jẹ́jẹ́ ní wọ́jú ẹ̀kọ́ àtàlájà Abdulaziz Abdulsalam Abiodun Sauti Arẹwà àwọn méjèèjì ló ṣe bẹ́bẹ́ nínú eléyìí alágbára ni ó ti jáde ẹ̀ tètè lọ́ra ti yín o. ọ̀nà tó mú kọ̀ọ̀kan sóhun lójú ọ̀nà ṣe òdì dání ọ̀nà tó kún fọ́fọ́ foríire tí gbogbo àgbáyé ti ń gbáre ẹni rìn ní pẹ̀pẹ̀ lánìyàn tó mọ kò sí iyèméjì àti kókòrè torí ìwà ire àti iṣẹ́ ire òun là ń ṣe láti rú ilé. ó ti ń ṣe àsìkiri lọ́lọ́kọ̀ ọjọ́ kan káàkiri àgbáyé ṣùgbọ́n ó jura wọn lọ. àsìkiri special eléyìí Saida Kifaya Délékè jẹ́jẹ́ ni wọ́n ojú ẹ̀kọ́ lẹ́ gbọ́ yìí o. àsìkiri special ẹ tún gbọ́ tí Ajib rédíò wà ń dòsùnmù rédíò. ó tún fi fẹ́ rinlẹ̀ láàrin wa tí ó jẹ́ ká sọnù sínú ayé. níbẹ̀ ni ká ló lè ròyìn gbogbo ọlá tó ti fojú rí. pàlújòló tó ti fọkàn rí. lójú ọ̀nà ọlá ọ̀nà ọ̀la ọ̀nà tí mo rìn tí mo fi là láyé sí làálà tí tó là. ẹni bá wa ṣọ́ọ̀kì kó gbọ́ ọ̀la súnmọ́ bí láyé àrùn mú ṣọlá. àsìkiri special ni alájà Ọpẹ́yẹmí Jẹ̀mílà Làgbé ọpẹ́ dúdú gbé sókè. Sofia Komarudin Yankaula. Tèmi ni success lórí ọwọ́ yẹn òun tún dá. Ìlànà ṣe ò ti já ní àròlé ànábì ni wọ́n ń jẹ́ aṣíwájú àgbà tó ṣe fọkàn tán tí kì í fi gbà kan bọ̀kan nínú tó yànnàná ohun tó ń jẹ́ wíìdì wípé gbogbo ohun tí ń kàn ní wíìdì ti já ní àpọ̀ tó polówó wíìdì káyé kí gbogbo ayé lè ṣe àǹfààní ká tún lè dá ọlọ́run ọba mọ̀ òun ló pamọ́ sárùn tó pamọ́ òun ló hàn lára ohun tó hàn pàṣọ ọlọ́run ò là fi wé pápá ọlọ́run.
azikiri special ni àpẹẹlẹ àwọn ẹni ọlọ́run àkọsílẹ̀ yóò fi gbogbo ara yàtọ̀ special olóyin ládùn ròdò rẹ dẹ àti gbé jáde báyìí marketed and distributed by Golden Pot Music Igwe the giant marketer shop 4 Golden Pot Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos telephone 003-310-6999 tàbí 0909-332-0570 azikiri special ó ti jáde àtẹ̀tẹ̀ lọ́ra ti yàn. jẹ́ bàbá mi olówó ọlọ́run dákun jọ̀wọ́ jẹ́ màmá mi olówó kó lè wọ́n mi débi tí mo gbèrò láti dé láyé. ìyá mi ló dáa jù nínú àwọn ìyá pátá bàbá mi ló dáa jù nínú àwọn bàbá pátá. ọlọ́run dákun jọ̀wọ́ jẹ́ bàbá mi ó kọ́lé ọlọ́run dákun jọ̀wọ́ jẹ́ màmá mi ó kọ́lé ká lè kúrò nílé mi rẹ̀ òtí tá a ti ń gbé. ìyá mi ló dáa jù nínú àwọn ìyá pátá bàbá mi ló dáa jù nínú àwọn bàbá pátá. tí n bá fi wá lè dàgbà tí mo bá fi níláárí màá kẹ́wọ̀n bí ojú mi ò ní pa wọ́n lẹ́kún. ìyá mi ló dáa jù nínú àwọn ìyá pátá bàbá mi ló dáa jù nínú àwọn bàbá pátá. ìyá mi ló dáa jù nínú àwọn ìyá pátá bàbá mi ló dáa jù nínú àwọn bàbá pátá. ìyá mi ló dáa jù nínú àwọn ìyá pátá bàbá mi ló dáa jù nínú àwọn bàbá pátá. ìyá mi ló dáa jù nínú àwọn ìyá pátá bàbá mi ló dáa jù nínú àwọn bàbá pátá. ìyá mi ló dáa jù nínú àwọn ìyá pátá bàbá mi ló dáa jù. Alhamdulillahi samadun ala suri wale kamadin Allahu la ilaha illa Allahu maula kali adun. Gbogbo ọpẹ́ tọlọ́hun ni o gbogbo iyì tọlọ́hun ni gbogbo ọpẹ́ tọlọ́hun ni o gbogbo iyì tọlọ́hun ni gbogbo àpọ́nlé tọlọ́hun ni o gbogbo àrà tọlọ́hun ni ọba tó pa wá lọ́wọ́ òru o lójú wa nígbà ojúmọmọ kábíyèsí aléwí lè ṣe kò sára tí ò lè dáfẹ́ rú kábíyèsí aléwí lè ṣe kò sára tí ò lè dáfẹ́ rú. Ògédèpọ̀ dá mi lénìyàn ìyẹn náà ṣàǹtì tó lọ́pẹ́. Ògédèpọ̀ dá mi lénìyàn ìyẹn náà ṣàǹtì tó lọ́pẹ́. Ó tún dá mi lénìyàn lásán ó tún fọ́ ọ̀la ẹ̀wọ̀n mi níṣẹ́. Lára iṣẹ́ tọ́lọ́hun wọn mi òun náà tún lè tàgbédé. Tó bá wá gbé tí ọ̀tún wọlé o kó má ṣe gbàtọ̀ sí jáde mọ́. Ọlọ́run jẹ́ ó ṣe wá láǹfààní àmì sùnmọ́ àmì. Ọlọ́run jẹ́ ó ṣe wá láǹfààní o àmì sùnmọ́ àmì. Kábímọ ní ká máa gbèrò ká tọ́mọ bá ṣe ń gbèrò kábímọ ní ká máa gbèrò ká tọ́mọ ọmọ tàbí làálàyé tó yóò padà dánmọ lásán ni. bá ṣe ń gbèrò kábímọ ní ká máa gbèrò ká tọ́mọ bá ṣe ń gbèrò kábímọ ní ká máa gbèrò ká tọ́mọ ọmọ tàbí làálàyé tó yóò padà dánmọ lásán ni. Aisha mọ́tún ti dòde Àbíkẹ́ ọmọ Akíntúndé Aisha mọ́tún ti dòde Àbíkẹ́ ọmọ Akíntúndé àyàpọ̀ orin ọgbọ́n tún dé mo gbé tí tóbi fọláhùn ọba àgbà ọba tó tó kí mo kí ọwọ́ kí mi lẹ́yìn torí ṣẹ̀rẹ̀ mo gbé dání òsítọ́ mo kéré ara mi
ṣùgbọ́n ẹ má wo tí kékeré ọba tó ń gbénu mi tóbi ni mo ṣe ń sọ̀rọ̀ tó tóbi tá a bá ní àwòtí kékeré ẹ jẹ́ ká wòye sójú náà ẹ wo bó ti ṣe kéré tó síbẹ̀síbẹ̀ ọba ara ní ìrẹ́pọ̀ òbílẹ̀ rí ṣe àtúbọ̀ yìí náà kó wà lè mọ̀ pa ìṣàǹkọ̀rìn tó lọ́gbọ́n. bá ṣe ń gbèrò ká bímọ ní ká máa gbèrò ká tọ́mọ bá ṣe ń gbèrò ká bímọ ní ká máa gbèrò ká tọ́mọ ọmọ tàbí láláyé tó yóò padà dọmọ lásán ni. ike àtọ́là ọlọ́run fún gbogbo ìdílé pátá ike àtọ́là ọlọ́run fún gbogbo ìdílé pátá lákọlábo tó ń gbọ́ mi kí lètò rẹ̀ tó gbé dání lákọlábo tó ń gbọ́ mi kí lètò rẹ̀ tó gbé dání ṣé kákọ̀ bímọ lásán ni àbó tún ṣètò títọ́ náà ṣé ká bímọ lásán ni àbó tún ṣètò títọ́ náà lọ́pọ̀ níbi má bímọ tọ́kọ̀ bímọ bí ẹ̀dá lásán ọ̀pọ̀ níbi má bímọ tí wọ́n bímọ bí ẹ̀dá lásán láìlétò kan rárá fọmọ kí lọ́mọ ó dà kí ló fẹ́ jẹ́ wọn létò kan rárá fọmọ kí lọ́mọ ó dà kí ló fẹ́ jẹ́ lára àwọn wọ̀nyí ni wọ́n wà àbáwọn òbí tó wá kẹrin tán gbìyànjú kọ́mọ òun là lákàkà kọ́mọ níláárí. bá ṣe ń gbèrò ká bímọ ní ká máa gbèrò ká tọ́mọ bá ṣe ń gbèrò ká bímọ ní ká máa gbèrò ká tọ́mọ ọmọ tàbí láláyé tó yóò padà dọmọ lásán ni. Ominú kan mi lọ́jọ́ kan tí mo rọ ọmọ kan ní pópó ominú kan mi lọ́jọ́ kan tí mo rọ ọmọ kan ní pópó tó ń bẹ̀bẹ̀ ẹ fún mi lóúnjẹ kébí máa mà pa mí lóúnjẹ ó ń pè ẹ fún mi lóúnjẹ kébí máa mà pa mí lóúnjẹ tó bá tọrọ tán ò bá fún tẹ̀bí ọ̀hún fi dé góńgó tó bá rọ ohun olóhùn yóò mú abẹ́rẹ́ sí ṣọwọ́ fẹ́rẹ́ ṣọwọ́ yẹn ká dá ọmọ lẹ́bi ṣe báwọn kan ló bí sáyé ká tiẹ̀ gbà pé wọ́n ti kú ṣé kò wá lẹ́bí kan rárá ẹbí tí ò lè tó fọmọ wọn padà jẹ ká tó bá yá. bá ṣe ń gbèrò ká bímọ ní ká máa gbèrò ká tọ́mọ bá ṣe ń gbèrò ká bímọ ní ká máa gbèrò ká tọ́mọ ọmọ tàbí láláyé tó yóò padà dọmọ lásán ni. àyìnmọ́dẹ́nu ìlú kan àyìnmọ́dẹ́nu ìlú kan mo rà àwọn ẹbí kan tó lórúkọ ọ̀pọ̀ èèyàn fẹ́ bá wọn jókòó torípò gíga náà máa ń wà ó dàbí wọ́n jẹ́ ọmọtọ́ gan dandan àyàn àníláárí àwọn ìdílé kan tún bẹ́ẹ̀ àwọn ìdílé kan tún bẹ́ẹ̀ táwọn yẹn ò rọ́wọ́ mú rárá kódà wọn ò tún ṣe é fi júwe ipò ẹ̀yìn ni wọ́n múlé sí ó wá jẹ́ ìyàlẹ́nu fún mi Aisha mo ní kí ló dé àṣà wọn tó bímọ tó tọ́ nídìílé tí wọ́n rọ́wọ́ mú làwọn ọmọ tí wọ́n ń jó lórí àwọn tó bímọ tí ò tọ́ làwọn ọmọ wọn wà nípò ẹ̀yìn tán ṣàgbọ́dẹ̀gbà fáwọn olè tán ṣàkó bàtà olówó. bá ṣe ń gbèrò ká bímọ ní ká máa gbèrò ká tọ́mọ bá ṣe ń gbèrò ká bímọ ní ká máa gbèrò ká tọ́mọ ọmọ tàbí láláyé tó yóò padà dọmọ lásán ni. àwọn òbí kan ṣàlélẹ̀ ìtàn wọlé sí olówó ńlá àwọn òbí kan ṣàlélẹ̀ ìtàn wọlé sí olówó ńlá àǹkárá alápò méjì wọn rà fọ́ọ̀mù wọn nílé rí ìyá ń tó góòlù sọ́rùn ó tún tó góòlù sétí aṣọ ilé ìwé ọmọ ti ń gbó bàbá ń ra mọ́tò falẹ̀ kó sì sanwó ilé ìwé ọmọ ọ̀pọ̀ òbí ló sì tún wà wọn ò náà ní bámọ́ wọn wẹ̀ débi ipò fọyín rárá àwọn sì ń múra tótótó fi wákàtí kan tọ́jú tọ́nu ọmọ yín lọ sí sùkúrù bàtà tí jàmọ́ lẹ́yìn ẹsẹ̀ ṣòkòtò ń jàmọ́ níbàdí irun ta kókó mọ́ lórí adìyẹ tó fẹ́ fọ́ ṣàṣù ojú orí ẹ̀ ló fẹ́ fọ́ òbí tí orí tẹ ọmọ ẹ̀ rù ọjọ́ alẹ́ ẹ̀ ló ń fọ́ lójú. bá ṣe ń gbèrò ká bímọ ní ká máa gbèrò ká tọ́mọ bá ṣe ń gbèrò ká bímọ ní ká máa gbèrò ká tọ́mọ ọmọ tàbí láláyé tó yóò padà dọmọ lásán ni. bá ṣe ń gbèrò ká bímọ ní ká máa gbèrò ká tọ́mọ bá ṣe ń gbèrò ká bímọ ní ká máa gbèrò ká tọ́mọ ọmọ tàbí láláyé tó yóò padà dọmọ lásán ni. bá ṣe ń gbèrò ká bímọ ní ká máa gbèrò ká tọ́mọ bá ṣe ń gbèrò ká bímọ ní ká máa gbèrò ká tọ́mọ ọmọ tàbí láláyé tó yóò padà dọmọ lásán ni. ìyá mi ló dáa jù nínú àwọn ìyá pátá bàbá mi ló dáa jù nínú àwọn bàbá pátá. ìyá mi ló dáa jù nínú àwọn ìyá pátá bàbá mi ló dáa jù nínú àwọn bàbá pátá. wọ́n tì mí lówùúrọ̀ básùbà bá wá tó àwòjọ kí n mú ṣẹ̀sì ní kí lè ìwé tó yá. ìyá mi ló dáa jù nínú àwọn ìyá pátá bàbá mi ló dáa jù nínú àwọn bàbá pátá. wọ́n
fọyín mi mọ́tò ní aṣọ tó mọ́ ni wọ́n sì wọ̀ pẹ̀lú gètò ṣàṣàrà. ìyá mi ló dáa jù nínú àwọn ìyá pátá bàbá mi ló dáa jù nínú àwọn bàbá pátá. ọlọ́run dákun jọ̀wọ́ jẹ́ bàbá mi olówó ọlọ́run dákun jọ̀wọ́ jẹ́ màmá mi olówó kó lè rán mi débi tí mo gbèrò láti dé láyé. ìyá mi ló dáa jù nínú àwọn ìyá pátá bàbá mi ló dáa jù nínú àwọn bàbá pátá. ọlọ́run dákun jọ̀wọ́ jẹ́ bàbá mi ó kọ́lé ọlọ́run dákun jọ̀wọ́ jẹ́ màmá mi ó kọ́lé ká lè kúrò nílé mi lẹ́hìn tí tá a ti ń gbé. ìyá mi ló dáa jù nínú àwọn ìyá pátá bàbá mi ló dáa jù nínú àwọn bàbá pátá. tí n bá fi wá lè dàgbà tí mo bá fi níláárí máa kẹ́wọ̀n bí ojú mi ò ní pa wọ́n lẹ́kún. ìyá mi ló dáa jù nínú àwọn ìyá pátá bàbá mi ló dáa jù nínú àwọn bàbá pátá. ìyá mi ló dáa jù nínú àwọn ìyá pátá bàbá mi ló dáa jù nínú àwọn bàbá pátá. ìyá mi ló dáa jù nínú àwọn ìyá pátá bàbá mi ló dáa jù nínú àwọn bàbá pátá. ìyá mi ló dáa jù nínú àwọn ìyá pátá bàbá mi ló dáa jù nínú àwọn bàbá pátá. ìyá mi ló dáa jù nínú àwọn ìyá pátá bàbá mi ló dáa jù nínú àwọn bàbá pátá. ìyá mi ló dáa jù nínú àwọn ìyá pátá bàbá mi ló dáa jù nínú àwọn bàbá pátá. ìyá mi ló dáa jù nínú àwọn ìyá pátá bàbá mi ló dáa jù nínú àwọn bàbá pátá. ọ̀rọ̀ mi kó má dojúrú ọ̀rọ̀ mi kó má dojúrú ọ̀rọ̀ bá dojúrú tọ́lọ́rọ̀ ní í dá o ọ̀rọ̀ mi kó má dojúrú. T-Rain on the mix. ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi kó má dojúrú ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi kó má dojúrú àìsùn bílí wá ìdí mi ṣàrì kúlù wá sídì wà kúlù wá líkìrọ̀ ìdí mi kọ̀ yìí mi ní wá kọ̀ ìdí wà kúlù jínú mọ́rìdí yàwùzù bílí mọ́rọ̀ ṣídì yàwùzù bílí mọ́rọ̀ ṣídì fìtìrù kílí mọ́wá rídì ọ̀rọ̀ mi kó má dojúrú ọ̀rọ̀ mi kó má dojúrú tọ́rọ̀ bá dojúrú tọ́lọ́rọ̀ ní í dá o ọ̀rọ̀ mi kò ní dojúrú. ọ̀rọ̀ mi kó má dojúrú ọ̀rọ̀ mi kó má dojúrú tọ́rọ̀ bá dojúrú tọ́lọ́rọ̀ ní í dá o ọ̀rọ̀ mi kó má dojúrú. jọ ṣe pẹ̀lẹ́ kó má ti ra ẹ́ báyìí bá ń tirẹ̀ ní tìkú tí o ó jọ ṣe pẹ̀lẹ́ kó má ti ra ẹ́ ohun tòótọ́ náà ní kó wá ṣe wọ́n lè ṣe yẹ̀yẹ́ rẹ tó bá yá àṣìpẹ́gbá lójú láyé ń sọ ọ̀dọ̀ fìdí ńláyà kárí sẹ́rẹ̀ mọ́ bá ò lọ́wọ́ ní wí fún wa abánidà ò ní bá ní débẹ̀ o ọbẹ̀ tó dùn láyé ń bá ní í jẹ tó bá di kíkan ò gbogbo wọn sá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló yẹ ká ṣe ẹni pidánmọ níwọ̀n á pidánpẹ́ ọ̀rọ̀ mi kó má dojú ọ̀rọ̀ mi kó má dojú bọ́rọ̀ bá dojú tọ́lọ́rọ̀ ní í dá o ọ̀rọ̀ mi kò ní dojú. ọ̀rọ̀ mi kó má dojú ọ̀rọ̀ mi kó má dojú bọ́rọ̀ bá dojú tọ́lọ́rọ̀ ní í dá o ọ̀rọ̀ mi kó má dojú. gbogbo jayéjayé ẹ̀mí àbọ̀ ọ̀rọ̀ màmá rẹ̀ wá gbọ́ àṣẹ pẹ̀lẹ́ ayé ṣòro jẹ́ ìdẹ̀ ìgbùngbùn ṣàlàyé jẹ́ bá ò fẹsọ̀ jẹ́ ánilá fún níbi tí ò ní ṣe é yọ ẹnu tó ń jẹ dídùn tẹ́lẹ̀ o kó má padà wá jẹ́ kíkan ọ̀rọ̀ mi kó má dojú.
dojúrú ọ̀rọ̀ mi kó má dojúrú ọ̀rọ̀ bá dojúrú tọ́lọ́rọ̀ ní dá o ọ̀rọ̀ mi kó má dojúrú. sórí ìlú máa jó lọ táyé ń lu àwọn ẹ̀yìn ẹ̀ irọ́ ní pátá tó bá dunú jù gbàgbé ra pẹ́rẹ́ tó wá ń ṣe bàlàjà ayé ọlọ́ba àwọn mìíràn ìjọba ajá sí ní òhò orin máa dùbọ̀ táwọn kọ lọ́jọ́ sí tẹ́rìn fi lérò páyé ti tán bẹ́ẹ̀ òun ló padà kókó àrùn bẹ́ẹ̀rin báyé bá ń ti ọ̀gẹ́gẹ́ tó ń lọ tó jáyà fẹsẹ̀yìndì ilẹ̀ mú ṣọgbọ́n torí tó bá burú tán ìwọ ní òkú o ọ̀rọ̀ mi kó má dojú ọ̀rọ̀ mi kó má dojú báwa bá dojú tọ́lọ́rọ̀ ní í dá o ọ̀rọ̀ mi kó má dojú. ọ̀rọ̀ mi kó má dojúrú ọ̀rọ̀ mi kó má dojúrú ọ̀rọ̀ bá dojúrú tọ́lọ́rọ̀ ní í dá o ọ̀rọ̀ mi kó má dojúrú. ọ̀bẹ táráyé fi gbá ìbejì wọ́n lè ti padà tún fi kan lápá ọ̀bẹ táráyé fi gbá ìbejì wọ́n lè ti padà tún fi kan lápá ẹni táráyé gbégbé ṣe tán o ló wá sọ pàpọ̀ sí wọn nílẹ̀ ó yẹ kó lè yé epo ń bọ̀ nílẹ̀ bó ti ń kópa tó ó ṣì ń bọ̀ nílẹ̀ o ṣe bẹ́ni tó máa ti wáyé olùnàgún ló máa fi lọ ẹ̀ ayé ni ọ̀rọ̀ mi kó má dojú ọ̀rọ̀ mi kó má dojú báwa bá dojú tọ́lọ́rọ̀ ní í dá o ọ̀rọ̀ mi kó má dojú. ọ̀rọ̀ mi kó má dojúrú ọ̀rọ̀ mi kó má dojúrú ọ̀rọ̀ bá dojúrú tọ́lọ́rọ̀ ní í dá o ọ̀rọ̀ mi kó má dojúrú. gbogbo iṣẹ́ tí mo bá ṣe ọba jẹ́ kí n rere jẹ àrídùnnú òbí lọ́mọ ọba má pa wá léwe àìsàn burúkú ọjà ọba má fi gbé wá dé káwọn tó bí wa má jẹ̀bi wípé kí ná bí wá fún àti iṣẹ́ mi àtòwò mi ọba má fi bú mi o jẹ́ ńlálẹ́ kémi má ṣe lálẹ́ ẹlẹ́ láyé mi ẹni tó bá fẹ́ bí mo ṣe fẹ́ o ẹ̀ṣà mi kò ṣe yàrá o àlùbáríkà ni mo fẹ́ gbogbo àdáwọ́lé mi bá mi fàlùbáríkà sí. Yàláwù yàláwù àlùbáríkà ni mo fẹ́ gbogbo àdáwọ́lé mi bá mi fàlùbáríkà sí. iṣẹ́ lògùn iṣẹ́ fi ṣe mi gbòyànú lára mi kò yẹ kémi ṣiṣẹ́ bí erin jẹun bí ẹ̀lírí iṣẹ́ kékeré owó ńlá fi ta mí lọ́rẹ jẹ́ ń jẹjà ọlọ́run má ṣe jẹ́ kọjá ó jẹ mí wèrè ò dára rárá ọlọ́run má fi dán mi wò ọba tó dá mi má ṣe mí làálàáhùn ọpọlọ yàrá o àlùbáríkà ni mo fẹ́ gbogbo àdáwọ́lé mi bá mi fàlùbáríkà sí. Yàláwù yàláwù àlùbáríkà ni mo fẹ́ gbogbo àdáwọ́lé mi bá mi fàlùbáríkà sí. bá a kéwú tá a ké túmọ̀ tí mọ̀ ẹ̀dá pọ̀ gan tá a kàwé gboyè gbóyìnbó bí Ṣóyínká tí ó bá ti sálùbáríkà ìmọ̀ ẹ̀dá dòfo irú wọn ló máa ń di mọ́gàjì lágbo ilé ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá fàlùbáríkà sí mọ́ ẹ kó dàbí onímọ̀ tó nǹkan àgbáyé láwùjọ gbogbo ibi tó bá ti yọ sí náà máa ṣe mọ́ràbà àwọn tó jù ú lọ lọ́jọ́ orí náà máa wárí fún yàrá o àlùbáríkà ni mo fẹ́ gbogbo àdáwọ́lé mi bá mi fàlùbáríkà sí. Yàláwù yàláwù àlùbáríkà ni mo fẹ́ gbogbo àdáwọ́lé mi bá mi fàlùbáríkà sí. ọ̀pálá ń bá lásán ní gílòbù takowó ra àlùbáríkà inú ẹ̀ gangan ló máa múná wá àwọ̀ àtomi lásán lójú ẹ̀ kò yé gbọ́rọ̀ mi àlùbáríkà inú ojú ló ń fẹ̀ dárí wọn àlùbáríkà inú etí lẹ̀dá fi ń gbọ̀ràn àwọn máa dùn oríṣiríṣi àlùbáríkà ni torẹ́ran lásán làwọn àtàwọ̀ tó bò ó lára gbàlùbáríkà bá tán lára aṣọ takowó ra kó dàbí òtí ìgbó ayé àní àkísà ni ọba tó dá mi
ènìyàn tó tún tẹ́kùnú abọ́ṣẹ́ ń gbọ́rọ̀ nù kódà kó ṣètọ́jú ẹ̀ sínú ẹ̀rọ amómi tutù kò lè gbé mu mọ́ kódà tó bá tún fi ṣúgà sí kì í ṣe pé táyì ò dára oṣù wa bó ṣe wà ṣùgbọ́n gbàrà tó ti kúrò lẹ́nu làbùkù ti kàn ó sì dára àlùbáríkà ara ẹ̀ ló sọnù kórìí má ṣe mí bí ìtọ́ tó ti kúrò lẹ́nu o káwọn tó bí mi yóò jèrè mi kí n jèrè ara mi. Yàláwù yàláwù àlùbáríkà ni mo fẹ́ gbogbo àdáwọ́lé mi bá mi fa àlùbáríkà sí. gbogbo àdáwọ́lé mi bá mi fa àlùbáríkà sí. gbogbo àdáwọ́lé mi bá mi fa àlùbáríkà sí. iṣẹ́ tí bá dáwọ́lé bá mi fa àlùbáríkà sí. gbogbo àdáwọ́lé mi bá mi fa àlùbáríkà sí. ìrìn àjò ayé mi bá mi fa àlùbáríkà sí. gbogbo àdáwọ́lé mi bá mi fa àlùbáríkà sí. níbi torí mi ó ti sọ̀rọ̀ kẹsẹ̀ sí mi débẹ̀ o. gbogbo àdáwọ́lé mi bá mi fa àlùbáríkà sí. ṣé mi lólu ọmọ nídìílé òbí mi méjèèjì o. gbogbo àdáwọ́lé mi bá mi fa àlùbáríkà sí. kíbi má jọ bí ire lójú mi kíre má jọ bí. gbogbo àdáwọ́lé mi bá mi fa àlùbáríkà sí. ohun tí ó pa mí lára máa ń mi ọlọ́run mi o. gbogbo àdáwọ́lé mi bá mi fa àlùbáríkà sí. ohun tó bá ń mi ọlọ́run máa má jẹ́ kó pa mí. gbogbo àdáwọ́lé mi bá mi fa àlùbáríkà sí. gbogbo àdáwọ́lé mi bá mi fa àlùbáríkà sí. gbogbo àdáwọ́lé mi bá mi fa àlùbáríkà sí. mo mojú mo tún mọ́ra nítorí onílara kí láti rí tẹ̀ ń lara ẹ̀dá oníkanra. mo mojú mo tún mọ́ra nítorí onílara kí láti rí tẹ̀ ń lara ẹ̀dá oníkanra. onílara kí lára nígbà yín tẹ̀ ń kanra ọlọ́run tó fi wá dára kò fi wá dá yìí tó nira aláwòrán bí ló fi wá dára léyìí tó tura lẹ́yìn bá wà lára iṣẹ́ ọlọ́run lẹ̀ ń lára ọba tó fagbára ẹ̀dá wọn ẹ̀dá kan tó sanra ó ti dá wọn kan lára rà táwọn yẹn ò sì sanra ọba alára tó lára gbà mí lọ́wọ́ onílara má jẹ́ rògùn àdánwò rárá débi tí ó nira gbogbo ohun tí mo bá dá lára ní káyé kan sára o kémi máa rárá rere dá lójú onílara mo mojú mo tún mọ́ra nítorí onílara kí láti rí tẹ̀ ń lara ẹ̀dá oníkanra. mo mojú mo tún mọ́ra nítorí onílara kí láti rí tẹ̀ ń lara ẹ̀dá oníkanra. àṣebàjẹ́ orí kan ṣe ó wá ohun tẹ́ni retí ṣe kó lè fẹnu ṣèbàjẹ́ wípé kí ni tó wá ṣe àṣebàjẹ́ ò mọ̀ wípé ṣẹ́ tó lóore ti ṣe ó ti kọjá ẹni à ń torí relé adáhùn ṣe àṣebàjẹ́ ṣọ́ra ṣe nítorí pé kàáyín ara yín lẹ ó fi ṣe ẹ ronú pìwàdà kẹ́yìn gbọ́n lè gbé ohun tó dá ṣe mo mojú mo tún mọ́ra nítorí onílara kí láti rí tẹ̀ ń lara ẹ̀dá oníkanra. mo mojú mo tún mọ́ra nítorí onílara kí láti rí tẹ̀ ń lara ẹ̀dá oníkanra. tàbá tí àdá aláta fáwọn ọ̀tá wa iná àtẹ iná olóyin fáwọn ọ̀rẹ́ wa. tàbá tí àdá aláta fáwọn ọ̀tá wa iná àtẹ iná olóyin fáwọn ọ̀rẹ́ wa. ẹni bá ṣàdúrà fún ni ká ṣàdúrà fún san ẹni bá ṣàdúrà fún ni ká ṣàdúrà fún san ẹni tó bá fẹ́rẹ̀ fún ni káwa náà gbóre sí ẹni tó bá fẹ́rẹ̀ fún ni káwa náà gbóre sí alìjàzá olè sánú ṣálọ́lọ́hùn ní kúrí ìlàlẹ̀ ìsánú ire la ó fi ṣẹ̀san oore ìlàlẹ̀ ìsánú ire la ó fi ṣẹ̀san oore ẹni tó bá ń hùwà ìkà tó máa dààmú oore sí iṣẹ́ ọwọ́ ẹ̀ ò lè jẹ́ kí rèéyàn ó ṣe mọ́ ìpìlàdúrà táráyé ṣe fẹ́nìyàn olùbí tàbára ní tó ṣeré táráyé sì gbé ṣe pé kódà bí wọ́n tún fàṣẹ sẹ́nu yóò máa dàdúrà ní. tàbá tí àdá aláta fáwọn ọ̀tá wa iná àtẹ iná olóyin fáwọn ọ̀rẹ́ wa. ẹni tó bá robi ro wá kí lẹ́dà lè fi san bí ẹni tó bá robi ro wá kí lẹ́dà lè fi san bí lẹ́yìn kàkà súrà tọ́lọ́hún fi ṣe pèfẹ́ níbí lẹ́yìn kàkà súrà tọ́lọ́hún fi ṣe pèfẹ́ níbí abilà ábì tó dìtẹ̀ mọ́ mú ọmọ lọ́jọ́ sí abilà ábì tó dìtẹ̀ mọ́ mú ọmọ lọ́jọ́ sí àyè tó bá ra ẹ̀ lọ́jọ́ sí lọ́tà ní ń sáré àyè tó bá ra ẹ̀ lọ́jọ́
lọ́jọ́ sí lọ́ka mi ń sáré. Ó fẹ́ débẹ̀ kíá ni ó fẹ́ wọnú ìparun lọ. Ó fẹ́ débẹ̀ kíá ni ó fẹ́ wọnú ìparun lọ. Olókùnrin lọ́tà tí ò fẹ́ rí ayé mi rí sójú. Olókùnrin lọ́tà tí ò fẹ́ rí ayé mi rí sójú. Ẹ má dálẹ́kun ibi tó ń lọ ló fi ń kọjú. Ẹ má dálẹ́kun ibi tó ń lọ ló fi ń kọjú. Torí lọ́jọ́ òní gangan ni rí ayọ̀ mi á dé tọ́tá mi ò sì pa á. Bàbá tí àdá aláta fáwọn ọ̀tá wa, iná àtẹ iná olóyin fáwọn ọ̀rẹ́ wa. Ọlọ́run tó fọmọdìyẹ àwọn òdì lójú ọ̀run. Ọlọ́run tó fọmọdìyẹ àwọn òdì lójú ọ̀run. Jọ̀wọ́ wá fi mí àwọn olóore mi. Ọlọ́run tó fọmọdìyẹ àwọn òdì lójú ọ̀run. Ọlọ́run tó fọmọdìyẹ àwọn òdì lójú ọ̀run. Jọ̀wọ́ wá fi mí àwọn olóore mi. Ìyá pẹ̀lú bàbá mi. Olóore mi. Ayọ̀pọ̀ Akíntúndé. Olóore mi. Ọkọ Ọláyítàn màmá mi. Olóore mi. Aláàjì Kàbírù. Olóore mi. Èrè àsálàtù gangan. Olóore mi. Akíìmù Dúgbòdọ́lá. Olóore mi. Holy Spirit ṣètọ́jú oore ọ̀fẹ́ o. Olóore mi. Ọlọ́run dára rọ́fíà. Olóore mi. Aláṣẹ ara 99. Olóore mi. Ọmọ wọn lọ́yọ̀ Aláàfin. Olóore mi. Tọ́jú Peter Anayomi. Olóore mi. Golden Point wá ní. Olóore mi. Àtàbí ọdún ọ̀rọ̀ pọ̀. Olóore mi. Owó bàbá Yétúndé. Olóore mi. Ẹnjìnìá Tìrẹ̀nà lọ́wọ́ idán. Olóore mi. Aláṣẹ HST studio. Olóore mi. Májàsọ́lá mi Sunday o. Olóore mi. Ọ̀kọ̀rọ̀ kòkò ṣọ̀fẹ́ o. Olóore mi. Bàbá dá mi lọ́la ìgbò o. Olóore mi. Alájà ta ìbá mi. Olóore mi. Ọmọ Àkànbí òkè o. Olóore mi. Alájì Ibrahim o. Olóore mi. Àkànbí mi Ẹ́bónì. Olóore mi. Ọkọ̀ alájà Rashidatu o. Olóore mi. Bàbá Ashraf nílùú London. Olóore mi. Alájì Fatai. Olóore mi. Owó bàbá Islamiyya. Olóore mi. Fètíkè òní tẹ́. Olóore mi. Amósùn Ibrahim o. Olóore mi. Ibúrò Olóto. Olóore mi. Adébáyọ̀ Ọlátúnjí. Olóore mi. Love brother Nífọ̀. Olóore mi. Olúwa tó bí àyọ̀pọ̀. Olóore mi. Ẹ̀gbọ́n tèmi Àbíkẹ́. Olóore mi. Adérẹ̀mí mi ti ké. Olóore mi. Àléfà Subhana láàyè. Àná Ṣéhù Ibrahim Yáṣe. Olóore mi. Tọ́jú Táyé Àlímì. Olóore Pẹ̀lú Adáradé ní Jamaica. Olóore mi. Ṣéhù Ismail ti ké. Olóore mi. Àfá mi ní. Olóore mi. Àfá mi ní. Àfá mi ni. Abu Subhana láàyè. Àfá mi ni. Wàlẹ̀ Alhamdulilayi. Àfá mi ni. Ọlọ́run bá wa kẹ́ wọn. Àfá mi ni. Ìwádìí tọ́jú kọ. Àfá mi ni. Ọlọ́run dákun jẹ́ ó dáa. Àfá mi ni. Ẹ̀yin tí wọ́n fi sílẹ̀ o. Àfá mi ni. Kó má bàjẹ́ lọ́la Ọlọ́run. Àfá mi ni. Abu Subhana láàyè. Àfá mi ni. Abu Subhana láàyè. Àfá mi ni. Ọlọ́run bá wa tún tí wọ́n ṣe, Yárọ́bì bá wa tún tí wọ́n ṣe. Ọlọ́run bá wa tún tí wọ́n ṣe, Yárọ́bì bá wa tún tí wọ́n ṣe. Àwọn àfáà tó fi tí wọ́n sílẹ̀ tí wọ́n ń dùn káyé àwa ó lè dùn. Ọlọ́run bá wa tún tí wọ́n ṣe. Ọlọ́run bá wa tún tí wọ́n ṣe. Yárọ́bì bá wa tún tí wọ́n ṣe. Ọlọ́run bá wa tún tí wọ́n ṣe. Yárọ́bì bá wa tún tí wọ́n ṣe. Àwọn
àfa tó fi tiwọn sílẹ̀ tí wọ́n ń dùn káyé àwa ó lè dùn yàrá-bí báwa tún tiwọn ṣe. ọlọ́run báwa tún tiwọn ṣe yàrá-bí báwa tún tiwọn ṣe. ọlọ́run báwa tún tiwọn ṣe yàrá-bí báwa tún tiwọn ṣe. àwọn àfa tó fi tiwọn sílẹ̀ tí wọ́n ń dùn káyé àwa ó lè dùn ọlọ́run báwa tún tiwọn ṣe. ọlọ́run báwa tún tiwọn ṣe yàrá-bí báwa tún tiwọn ṣe. ọlọ́run báwa tún tiwọn ṣe yàrá-bí báwa tún tiwọn ṣe. àwọn àfa tó fi tiwọn sílẹ̀ tí wọ́n ń dùn káyé àwa ó lè dùn yàrá-bí báwa tún tiwọn ṣe. ọlọ́run báwa tún tiwọn ṣe yàrá-bí báwa tún tiwọn ṣe. ọlọ́run báwa tún tiwọn ṣe yàrá-bí báwa tún tiwọn ṣe. àwọn àfa tó fi tiwọn sílẹ̀ tí wọ́n ń dùn káyé àwa ó lè dùn ọlọ́run báwa tún tiwọn ṣe. torí wípé bọ́lá ọmọ ń kó mọ wọ́n ní ẹ tọrọ àlùbáríkà. àwọn àfa nìyẹn wá lọ. níbi gbogbo tí wọ́n bá ti ń ṣílé ẹ bá fẹ́ tọrọ kí ilé ó tura. àwọn àfa nìyẹn wá lọ. níbi táláyọ̀ ń yayọ̀ ìdùnnú wọ́n ní ẹ tọrọ àlùbáríkà. àwọn àfa nìyẹn wá lọ. lọ́jọ́ igi alásopọ̀ mímọ́ kí tọkọtaya ò lálùbáríkà. àwọn àfa nìyẹn wá lọ. tó bá tún di pé kábàṣírí òkú ká ṣàdúrà kókù kó lè rọrùn wọ̀. àwọn àfa nìyẹn wá lọ. gbogbo ẹni bá fẹ́ lálùbáríkà. àwọn àfa nìyẹn wá lọ. àní gbogbo ẹni bá fẹ́ lálùbáríkà. àwọn àfa nìyẹn wá lọ. ọlọ́run báwa tún tiwọn ṣe yàrá-bí báwa tún tiwọn ṣe. ọlọ́run báwa tún tiwọn ṣe yàrá-bí báwa tún tiwọn ṣe. àwọn àfa tó fi tiwọn sílẹ̀ tí wọ́n ń dùn káyé àwa ó lè dùn yàrá-bí báwa tún tiwọn ṣe. ọlọ́run báwa tún tiwọn ṣe yàrá-bí báwa tún tiwọn ṣe. ọlọ́run báwa tún tiwọn ṣe yàrá-bí báwa tún tiwọn ṣe. àwọn àfa tó fi tiwọn sílẹ̀ tí wọ́n ń dùn káyé àwa ó lè dùn ọlọ́run báwa tún tiwọn ṣe. bàbá wa Ṣéhù Àlì Olúdé. àfa wa ní. sífì imam nífọ̀. bàbá wa Búṣẹ́rí nọ́mbà ẹni. bàbá wa Sọ́lì Àdákẹ́jẹ́. bàbá wa Kamal Àlìgàmáwí. bàbá wa Mọ̀súrù Fáàmù Ìwà. bàbá wa Jamiu Àzàìtúní. Ṣéhù Kúlùkù Akórèdé Jagun. Ṣéhù Hakeem Ṣítù Ọ̀ṣọ́mọ̀. Ṣéhù Tíkè Àfáàmìní. Ṣéhù Adémóyè Yásàtárù. Ṣéhù Àfíìsì ọmọ Jagun. Ṣéhù Sùláìmánù Àlìhúdà. Ṣéhù mi Àdìó Múrí Bàrígà o. àfa wa ní í ṣe. ọlọ́run báwa tún tiwọn ṣe yàrá-bí báwa tún tiwọn ṣe. ọlọ́run báwa tún tiwọn ṣe yàrá-bí báwa tún tiwọn ṣe. àwọn àfa tó fi tiwọn sílẹ̀ tí wọ́n ń dùn káyé àwa ó lè dùn yàrá-bí báwa tún tiwọn ṣe. ọlọ́run báwa tún tiwọn ṣe yàrá-bí báwa tún tiwọn ṣe. ọlọ́run báwa tún tiwọn ṣe yàrá-bí báwa tún tiwọn ṣe. àwọn àfa tó fi tiwọn sílẹ̀ tí wọ́n ń dùn káyé àwa ó lè dùn ọlọ́run báwa tún tiwọn ṣe. Ṣéhù Fárúkù Oníkíjípà. Ṣéhù Muyideen Bello Àjàní. Ṣéhù Buhari ọmọ Musa. Ṣéhù Muyideen Ìmáàmù Ọ̀fà. Ṣéhù Ajọ́lọ́jà Jàǹyàndánwò. Ṣéhù Múlíkù Sùláìmọ́nù. Ṣéhù Azaki ọmọ Bínúyọ. Ṣéhù láti ìlú Arówómọlé. Ṣéhù Ìsíákà ọmọ Mọ́gàjì. Ṣéhù Kọ́ọ̀sì Akílápá. bàbá wa lọ́kọ ẹlẹ́hà mẹ́ta. àfa wa ní í ṣe. ọlọ́run báwa tún tiwọn ṣe yàrá-bí báwa tún tiwọn ṣe. ọlọ́run báwa tún tiwọn ṣe yàrá-bí báwa tún tiwọn ṣe. àwọn àfa tó fi tiwọn sílẹ̀ tí wọ́n ń dùn káyé àwa ó lè dùn yàrá-bí báwa tún tiwọn ṣe. ọlọ́run báwa tún tiwọn ṣe yàrá-bí báwa tún
wọ́n ṣe ọlọ́run bá wa tún tí wọ́n ṣe yàrọ́bì bá wa tún tí wọ́n ṣe àwọn àfáà tó fi tí wọ́n sílẹ̀ tí wọ́n dùn káyé àwa ó lè dùn ọlọ́run bá wa tún tí wọ́n ṣe. ọlọ́run dákun jọ̀wọ́ jẹ́ bàbá mi olówó ọlọ́run dákun jọ̀wọ́ jẹ́ màmá mi olówó kọ́ lè rán mi débi tí mo gbèrò láti dé láyé. ìyá mi ló dáa jù nínú àwọn ìyá pátá bàbá mi ló dáa jù nínú àwọn bàbá pátá. ọlọ́run dákun jọ̀wọ́ jẹ́ bàbá mi ó kọ́lé ọlọ́run dákun jọ̀wọ́ jẹ́ màmá mi ó kọ́lé ká lè kúrò nílé mi rẹ̀ òtí tá a ti ń gbé. ìyá mi ló dáa jù nínú àwọn ìyá pátá bàbá mi ló dáa jù nínú àwọn bàbá pátá. tí n bá fi wà lè dàgbà tí mo bá fi níláárí màá kẹ́wọ̀n bí ojú mi ò ní pa wọ́n lẹ́kún. ìyá mi ló dáa jù nínú àwọn ìyá pátá bàbá mi ló dáa jù nínú àwọn bàbá pátá. ìyá mi ló dáa jù nínú àwọn ìyá pátá bàbá mi ló dáa